Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Kásùnkájí tẹlifíṣàn, ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí fún ọjọ́ títòní. Ẹ sábàlá àkójọpọ̀ ìròyìn wa níbi tá a ti máa ń mú àwọn ìròyìn wa lọ́lọ́kan jọ̀kan wá sí etí ìgbọ́ yín àti sójú ìwòran yín o lórí kí lohun tó tún ṣẹlẹ̀ lágbo àwọn gbajúmọ̀ nílùú, àwọn olóṣèlú, àwọn tíátà, àwọn olórin. Kí lohun tó tún ṣẹlẹ̀ lẹ́ka bẹ̀rùn, kí lohun tá a tún kó wá náà ni àkó wá sí ojú ìwòran yín ní ọjọ́ títòní. Ẹ dákun bá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ mọ́ gbé kó ń bẹ̀ rárá ká tún jọ máa ká lọ lọ́jọ́ títòní. Kí lohun tí mo mú wá fún yín lọ́jọ́ tòní jẹ́ mọ̀ ní méjì mẹ́ta kí n máa ṣàkójọpọ̀ gbogbo ẹ̀. Lónìí ẹ jẹ́ nǹkan mọ̀ gẹ́gẹ́ bí a ti rí o nínú fọ́nrán fídíò eléyìí tó ń jà rìnrìn nípa bàbá wa tó ń jẹ́ àgbà òṣèré tíátà ìyẹn Babátúndé Hasan Táíwò tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó ọmọ Kólódò. Tí a ò bá gbàgbé pé ní kò pẹ́ yìí náà ni ọmọ rẹ̀ nǹkan náà ni ó rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé bàbá òun kọ̀ ni ó ń dojúkọ àìsàn jẹjẹrẹ tó sì jẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan pé bàbá ò lè kúrò lórílẹ̀-èdè Nàìjíríà nítorí pé kíní ọ̀hún kan ló ti wọ bàbá lára. Látàrí bẹ́ẹ̀ nǹkan náà ló wá ń ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé dákun o àwọn ọsibítù nǹkan wọ́n ti kọ bàbá wọn láwọn ò lè máa tọ́jú wọn nítorí bẹ́ẹ̀ nǹkan ẹni bá mọ ibi tá a lè gbé wọn wọ̀, ẹni bá mọ ibi tá a lè gbé wọn yà, ẹni bá sì ní oògùn ìbílẹ̀ ni tó lè bá wọn wo àìsàn jẹjẹrẹ ọ̀hún pé kí gbogbo wọn kọ kí wọ́n dákun dábọ̀ ké sí àwọn pé àwọn ṣetán o àti gba àwọn oògùn náà. Ẹ wò ó látàrí bẹ́ẹ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán fídíò àwọn àfáà àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì o oníkálukú máa ń sapá ní sagbára tirẹ̀. Báwọn kìrìsìtẹ́nì ti ń fàdúrà ràn bàbá lọ́wọ́ náà ni àwọn mùsùlùmí náà ń fi àdúrà ránṣẹ́ sí wọn. Àwọn tó sì ní àgbo ní nǹkan kan tó lè jẹ́ wípé ó lè wo àrùn jẹjẹrẹ ọ̀hún kọ náà ni gbogbo èèyàn kan ni wọ́n gbárùkù tì wọ́n o tó ní kálukú sì ń pe ẹ mọ́ gbé wọn bọ̀ lọ́dọ̀ mi bẹ́ẹ̀ sì lè gbé wọn wá sọ́dọ̀ mi pé agbóre o láti pòpọ̀ tí wọ́n máa mú o pé kìkì bí yóò ṣe wá kàn wọ́n lára náà ni ó kù o. Látàrí bẹ́ẹ̀ nǹkan náà ni akẹgbẹ́ bàbá wa torúkọ rẹ̀ jẹ́ Jídé Kòsọ́kọ́ yẹn ọ̀gbẹ́ni Jídé Kòsọ́kọ́ náà ni wọ́n wá bọ́ta ní kò pẹ́ yìí o ni wọ́n wá fi ọ̀rọ̀ náà léde wípé ẹ ṣé o gbogbo ẹ̀yin tí kàn sí wa tẹ́sí ké sí ìdílé bàbá wa Táíwò Hasan pé gbogbo yín pátápátá náà ni a rí o bẹ́ẹ̀ ti pé ẹ ṣetán o láti fún wọn lóògùn o láti fún wọn ní àgbo láti pé ká mọ́ gbé wọn bọ̀ ká mọ́ darí wọn wá sí ọ̀dọ̀ yín pé gbogbo ẹ̀ pátápátá báyìí nǹkan náà ni àwọn rí i. Jídé Kòsọ́kọ́ wá jẹ́ kó di mímọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan ohun tí òní jẹ́ káwọn lè mọ gbé wọn kiri pé kódà ó lé ní èèyàn tó ń lọ bí 500 nìkan ló ti dìde ìrànwọ́ o tó sì sọ́sì pé àwọn ṣetán o láti ṣe ìtọ́jú àìsàn jẹjẹrẹ tí ń bẹ lára wa bàbá wa Ògògó. Àmọ́ Jídé Kòsọ́kọ́ wá jẹ́ kó di mímọ̀ pé ohun tí òní jẹ́ káwọn lè mọ rù wọ́n káàkiri látòjúlé sójúlé báyìí fún ìwòsàn lọ́wọ́ àwọn èèyàn náà nǹkan ni wípé bàbá wa Ògògó ló ti wà nílé ìwòsàn níbi tí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́. Látàrí bẹ́ẹ̀ nǹkan àwọn lè mọ rúkiri, àwọn lè mọ gbé láti ibì kan lọ síbì kan o, àwọn lè mọ yọjú tójú bọlé láti àkókò yìí pé níwọ̀n ìgbà tí a ti rí ilé ìwòsàn eléyìí tí tó ṣetán àti ṣètọ́jú bàbá wa pé níwọ̀n ìgbà tá a ti rí ilé ìwòsàn tó ṣetán àti tọ́jú wọn kọ pé torí bẹ́ẹ̀ nǹkan bàbá wa Ògògó ni wọ́n ti wà níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Àwọn á ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti ránṣẹ́ sí wọn àti gbogbo àwọn tí wọ́n dìde ìrànwọ́, àwọn tó
fi àdúrà ran bàbá lọ́wọ́ àti gbogbo àwọn eléyìí tí wọ́n pe àwọn ti po àgbo pa àwọn lóhun táwọn ó gbé fún wọn láti fi ṣe ìwòsàn àìsàn jẹjẹrẹ náà. Wọ́n ní kì í ṣe ti àìfojúdi o, kì í sì ṣe pé bóyá àwọn ọmọ olóore pé gbogbo wọn pátápátá báyìí ní àwọn rí táwọn sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo wọn pé àmọ́ ṣá o bàbá wa Táíwò Hasan Ògògó ọmọkúlọ́dọ̀ kan ló ti wà nílé ìwòsàn níbi tí ó ti ń gba ìtọ́jú. Kí lóhun táwọn èèyàn sọ lábẹ́ comment section ròyìn náà? Àdúrà náà ni ó pọ̀ jù nítorí pé gbogbo wọn pátápátá báyìí lọ́ra wábẹ̀ sí Ọlọ́run bá fi pé kọ́lọ́run dákun dábọ̀ jẹ́ kí àlàáfíà nǹkan kó péye fún bàbá wa Ògògó. Ẹ̀yin tèmi ẹ dákun ẹ jẹ́ n pọ̀ bẹ́ẹ̀ ní kété tí mo kó bẹ́ẹ̀ mo bá gbójú òpó Starplus Naija lọ kí lóhun tí mo tún ká mọ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà ti mọ̀ gbọ́ wòlíì prophetess Eunice mà ló gbà àwọn obìnrin lámọ̀ràn lọ́rọ̀ ń bá di ẹjẹ́ ń dá sí lórí ẹ̀rọ ayélujára látàrí kí ni màmá wí o lásìkò tí ó sọ̀rọ̀ tó lásìkò wàásù nínú ìjọ rẹ̀ náà ló wàásù ló sì ń gbà àwọn obìnrin lámọ̀ràn pé obìnrin kóbìn bá ọ bá mọ̀ pé lè dá gbówó lẹ̀ báyìí kó dára fúláìtì pé ọgbẹ́ bàálù láti orílẹ̀-èdè kan bọ́ sí wọn bá ti mọ̀ wípé lè dákówó rẹ̀ lẹ́ẹ̀kún mọ́kùnlẹ̀ pé ọ̀hún ṣe ń wọnú ìgbéyàwó lọ pé ìgbéyàwó ò sì fi fún irú ẹ̀yìn bẹ́ẹ̀. Eléyìí máa ló mú kí ọ̀rọ̀ mú máa jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára látàrí báwọn kan ti pé ṣé owó ọkọ̀ bàálù náà láàfin mọ̀ bóyá èèyàn ti tó lọ ilé ọkọ àbí kò tó lọ ilé ọkọ àbí kí á ní ìyá ń sọ lẹ́nu ẹ̀wò kí lóhun tó ṣẹlẹ̀. Prophetess Eunice ló gba àwọn ọ̀dọ́bìnrin lámọ̀ràn pé bí wọn bá lè dá ẹrù ara wọn gbọ́ kí wọ́n má ṣòpò pàwọn lọlé ọkọ. Ó sọ̀rọ̀ fún lásìkò tí ìwàásù ń lọ lọ́wọ́ nínú ìjọ rẹ̀. Ó ní obìnrin kóbìnrin tó bá mọ̀ pé òun níṣẹ́ lọ́wọ́ abóhun olóhun tóun lè dàyà dé abóhun olóhun tóun lè dára lé gbò bá wọnú ìgbéyàwó ní kéré obìnrin bẹ́ẹ̀ kó má ṣòpò wọnú irú ìgbéyàwó bẹ́ẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti wọnú ìgbéyàwó tán tó sì jẹ́ wípé àti jáde ń bẹ̀ pé ó ṣòro fún rẹ̀ níbẹ̀. Wọ́n ní kò sí torí ohun méjì ò torí pàhìlágbára kò sì sí ipa àti kúrò nírú ìgbéyàwó bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ náà ni wọ́n ń dojúkọ. Ó ní àmọ́ níwọ̀n ìgbà tí ò ti sí ipá tí ò ti ságbára àti fi rí ìgbéyàwó bẹ́ẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀bàá rí o tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn kàn wọ́n mọ̀ forí tí ń ṣó ni pé bó bá ṣe pé owó bẹ lọ́wọ́ rẹ̀ tóun fúnra nǹkan lè dá gbọ́ bùkátà ara rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin o tí ń forí dà tí wọ́n ń forí dà tí wọ́n sì ń fọyàrán tí wọ́n fọyàrán nínú ìgbéyàwó lọ́jọ́ tòní ni wọn ò ní ṣe bẹ́ẹ̀ o. àmọ́ àìsówó lọ́wọ́ yìí náà ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa kojú nǹkan ìṣòro tí wọ́n ń kojú nínú ìgbéyàwó. Ó tún sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ oníṣẹ́ rẹ̀ àwọn ọkùnrin tẹ́ ẹ rí yẹn àwọn gan ń fẹ́ olùrànlọ́wọ́. Kò sẹ́ni tó fẹ́ gbé bùkátà sílé gẹ́gẹ́ bí aya kò sì sí ọkùnrin tí ò fẹ́ kí obìnrin rẹ̀ ó mọ̀ ràn lọ́wọ́ pé látàrí bẹ́ẹ̀ nǹkan ẹ̀yin obìnrin níṣẹ́ ni kẹ́ wá iṣẹ́ ṣe o kó tó di pé ọ̀pọ̀ náà wọlé ọkọ máa wo tọjọ́ rí máa wo ti ẹ̀ wá pé ìwọ fúnra rẹ gẹ́gẹ́ bí ẹnìkan kó rí wípé owó tí ń bẹ lọ́wọ́ rẹ o lè dá gbọ́ bùkátà ara rẹ o kó tó di wípé ìwọ náà ó pé òun wọ ilé ọkọ lọ. Kí lóhun tí àwọn èèyàn tún sọ lábẹ́ comment section jẹ́ nǹkan bíi méjì sí yín létí. Ẹnìkan rèé tórúkọ rẹ̀ ń jẹ́ Chioma Egbo sọ wípé I agree with her. Have your own money before and during marriage. Don't ever be a full housewife with no source of income. Ẹlẹ́mìí tó dúró jẹ́ Tracy Àìgbógun sọ wípé her analysis has been misunderstood or my fellow women not just one hustle. She simply meant have your own money before marriage. Látàrí báwọn èèyàn ti ń gba ọ̀rọ̀ ọ̀hún sọ́ọ̀tù tí wọ́n ń gbà sósì pé jẹ́ kó tètè di mímọ̀ fún wa wípé tún máa lówó ọkọ̀ bàálù lọ́wọ́ kó tó di pé àmọ̀ pa àgbéyàwó pé ẹni tí ò bá wá lè ṣiṣẹ́ tí ò lówó tó bá òun lọ́wọ́ kí rẹ̀ níbẹ̀ ọmọkùnrin wọ ìpè pé òun gbéyàwó àbọ̀ òun lọ ilé ọkọ kọ́ ni ẹ̀sọ́ báwọn náà lẹ́ni náà wọ́n á jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ tí ìyá ń sọ kì í ṣe nípa bàálù gangan ń tí ṣà ń sọ náà ni wípé ìwọ gẹ́gẹ́ bí obìnrin o rí ipò oníṣẹ́ lọ́wọ́ rí ipò lóhun tó ń ṣe lọ́wọ́ kó tó di pé ọ̀pẹ ọ̀fẹ́ sáré porí wọ inú ìgbéyàwó torí pé kí ni ó léwu fún ọ bọ́ọ̀ bá níṣẹ́ tirẹ̀ lọ́wọ́.
ẹ wo ẹ̀yin tèmi mo pọ̀ ń bẹ̀ ní wéréwéré mo bá tún gba ojú òpó ìròyìn mìíràn lọ́kẹ́ lóhun tí mo tún ká mọ́ bẹ̀ ẹ̀yin náà ti máa gbọ́ lórí bí wọ́n ti pé wọ́n gbé Pòpòlì pé wọ́n gbé sátìmọ́lé ní orílẹ̀-èdè UK látàrí lórí ẹ̀sùn wípé ó fipá bá ọmọbìnrin kan lò látàrí bẹ́ẹ̀ nǹkan ìròyìn mà ti ń jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń bọ̀tà tí wọ́n fẹ̀sùn kan Pòpòlì pé lóòótọ́ ló ṣe ò lóòótọ́ náà ló ti fi rẹ̀ lọ mí tẹ́lẹ̀ látàrí bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ làwọn mìíràn ń bọ̀tà kí wá lóhun tó jẹ́ ìròyìn bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni Mr. Real Bram lójú òpó rẹ̀ òun náà bọ́tà tó fi fọ́nà fídíò lédè kí lóhun tó wá sọ ó ní iṣẹ́ rí ẹ̀sùn tí wọ́n fi kan Pòpòlì yìí ó ṣeé ṣe kó jẹ́ pé kódà ọmọkùnrin òun ò lọ́wọ́ kò lẹ́sẹ̀ sí rárá pé àwọn òfin ti ń bẹ láwọn ìlú bá ń pé kódà wípé ó ṣe pé tán bá ti lè yírọ mọ́ lẹ́sẹ̀ báyìí kódà ọlọ́nà ọkùnrin ọ̀hún wọ́n fira rẹ̀ ṣe àpẹẹrẹ níbo mo káròyìn ọ̀hún mọ̀ Starblog Naija náà ni ó wá fira rẹ̀ ṣe àpẹẹrẹ nínú fọ́nrán fídíò tó fi léde fúnra rẹ̀ ó ní irú rẹ̀ ti ṣẹlẹ̀ sóhùnrin látàrí bí wọ́n ti pè wọn lórílẹ̀‐èdè náà wípé ó dà kóhùn wá ṣe ṣó fún wọn káwọn ọkọrin káwọn jó káwọn yọ̀ ó ní látàrí bẹ́ẹ̀ kọ́ ìyàrá tí wọ́n sì fi òkun ṣe ní promota òun kan ló bá pé òun sì láwọn gáàsì àwọn obìnrin tó jẹ́ pé wọ́n lè pẹ̀tù sí ọlọ́kàn wọ́n lè mú kára rẹ̀ ó balẹ̀ nǹkan pé bá ọba nífẹ̀ẹ́ sí mo lè bọ́ ọ̀pọ̀ wọn wá oníkátórí kátó fún àwọn ọmọ obìnrin ọ̀hún sì kóra wọn dé pé àmọ́ ìkan nínú àwọn obìnrin ọ̀hún kọ lòun bá pé dákun dáfà àwọn ìhìnlẹ̀ jẹ́kẹ̀mí àti rẹ̀ wọ inú ìyẹ̀wò lọ àwọn sì wọ inú ìyẹ̀wò ọ̀hún lọ tán náà ló bá di wípé ọmọbìnrin ọ̀hún òun bá sì fọwọ́ gbé lẹ́kẹ̀ẹ́ òun fọwọ́ gbé nírùngbọ̀n pé ọmọ rẹ̀ wà pọ̀ ó ní ká tó wí ká tó fọ̀ bọ́mọbìnrin ọ̀hún mà ṣe gbaná jẹ mọ̀lú o ká tó wí ká tó fọ̀ ó mà ti pariwo what you trying to do what you trying to do ó ní bó ṣe ń sọ náà nùgẹ́ lẹ́nu o pé ẹ wo kí lòun gbìyànjú àti ṣe yìí o pé kóhun tó mọ̀ o kí ní òun mọ̀ ti di bàbàrà mọ́ òun lọ́wọ́ ní promoter bá dé o pé kí a ní ṣẹlẹ̀ bí o ní òun bá sì ṣàlàyé ẹnu òun ní ká tó wí ká tó fọ̀ mọ̀ pé ọmọbìnrin mọ̀ pé ṣe lòun mọ̀ gbìyànjú àti fipá bá òun lò pọ̀ ní tipátipá o ká má ṣàfàrọ̀ ògùn sí àpè kó má bàa di pé wọ́n lo ẹjọ́ òun lọ ti tọlọ́pàá dé tí wọ́n gbé òun sí àtìmọ́lé o pé kódà òun mà torí bẹ́ẹ̀ nǹkan bíi £5,000 nǹkan ó mà bọ́lẹ̀ ní ọwọ́ òun o ní ọmọkùnrin ọ̀hún náà ni ó fi wá ń sọ wípé ẹ̀sùn tí wọ́n fi kan Pòpòlì pé ó fipá bóbìnrin lò pé kò lè jẹ ìrọ̀ ipò ọkọ̀ lè yírọ mọ̀ lẹ́sẹ̀ ni pé kíní ọ̀hún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ kódà ó ní kíní ọ̀hún jẹ́ ẹ̀kọ́ fóun pé òun gẹ́gẹ́ bí ẹnìkan láti ìgbà náà bóun ó bá lọ ṣó láwọn orílẹ̀-èdè bíi bẹ́ẹ̀ pé kódà òun èso òun kẹjá ìyá òun pé òun lọ bá obìnrin ò pé àmọ́ bóun bá dà àwọn orílẹ̀-èdè bíi Kenya Tanzania ibi táwọn ó ti lè pé òun gbé obìnrin àbọ̀ òun bóbìnrin ṣe nǹkan kan náà ló pé yàtọ̀ síbẹ̀ ò pé kódà kámọ̀ rí mọ́ náà ni ọ̀rọ̀ náà jẹ́ fún òun. ẹ̀wọ̀n ẹ̀yìn tèmi kò tún ju báyìí lọ tí mo mú wá fún yín ní ọjọ́ títòní tó kù títí gbà mìíràn nígbà tí màtí yóò ti jọ láǹfààní àtijọ́ pàdé ara wa títí dìgbà náà àyọ̀ báyìí náà ni èmi àti yín yóò ti jọ máa fojú kojú orúkọ mi ò kú yí padà Ọmọlọ́lá Aya Babalọ́lá náà ni mo jẹ́ ó dìgbà.